kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbígbàwé lọ́jọ́ tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi bí ọlá mi ọmọ mi láàdì mi ọmọ mi ádámù òdì gbàgbọ́n àbí ẹ̀tù ọmọ mi bàbá tún bẹ́ẹ̀ mi òdì gbàgbọ́n ètò bẹ́ẹ̀ mọ́jú lẹ́yìn mi àlù ọmọ mi Fátímà ta òdì gbàgbọ́n àyíṣàkù ọmọ mi الأشجار مثمرة يا موت أمرك إبر طالع الودد توفي الشيخ يايا في الخميس ألا توفي الشيخ يايا في الخميس ألا سميت يايا ولم تهيا إلى الهبل أين التراب على يايا الأمير فهل أين التراب على يايا الأمير فهل من مانئ دفنه من العدد لمثل هذا ألا فلتعملوا صالحا قبل مجيء أبي يايا بلا عدد أغاب أن أمير الجيش لا إنه أغاب أن أمير الجيش لا إنه أي بهذا رئي الفعال في البلد مجالس الواس تبكي مجالس الواس تبكي في الأوادر أي يحيى به في البوادي وهو سرشد مسامع الناس من واس ومن ذكر مسامع الناس من واس ومن ذكر مملوءة بأمير الجيش في المدد فاغفر لي يا صلاتي أنت خالقه بأيدك الخمر هذه في الجنة رغد. àwọn tí àlùfáà wa fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ti gbọ́ yé ẹni tí a tún pè ní ìṣẹ́jú mẹ́ta tiwọn náà láṣẹ bàbá wa Imam al-Malawi iná ni àlùfáà wa Abdulghani Gbẹ̀gẹ́dù. Shaitani rajim Bismillah Àríwá ní Mújíbù Fákàrà ìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ̀ o. Ó lè pẹ́ o, ó lè yá o, ó padà kú o, ọmọ Ádámà o sì kú. Mo máa tò tọ́ bá wù ẹ́ ogun kó sí. Mo yí ọkọ̀ tọ́ bá wù ẹ́ ogun kó sí. Bàṣàrà ìlú bá pè é ipé wọn nìkú kan. Tí wọ́n bá gbé ọ̀dìlọ̀dìlọ̀ tọ́ dẹ̀ ní agbègbè. Látàzàbúwá yìí náà bá lè yẹ̀kí náà. Ọmọ Ádámà ó sì kú. Allahu yariamuhu. Ọlọ́run bá wa kí Amẹ́rù James. Allahu yukrimuhu. Ọlọ́run ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amẹ́rù nìkan ni wọ́n wà mọ̀ sáré lọ sí ìjọba. Àdámù gbogbo ìjòkó. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọ̀rọ̀ yé. Àtẹ̀yìn tọ̀lọ́hùn fún lóye. Ayé ọ̀run ayé káwà yìí àgbákò ní. Àdúrà. Èèyàn rí dùnnú nídàjí. Sínú ẹ̀dùn tó kéde ìjọ. Nígbà tí ó fi tún dìrọ̀lẹ́, ìdùnnú ti ti ẹ̀bí ní ọ̀tẹ́ dákun mójú lẹ́yìn ní ọ̀tẹ́ mi máa bọ̀kàn jẹ́. Ọ̀tẹ̀ mi ó di gbàgbọ́, ẹbí sẹ́lẹ̀ tí ó di gbàgbọ́, gbogbo yìí ẹ̀ mójú lẹ́yìn ní àbígbàwé lọ́jọ́ tún lè wá. Tí mo tún lè pàdé ọmọ mi. Bí ọlá mi ọmọ mi, láàdì mi ọmọ mi, ádámù òdì gbàgbọ́n, àbí ẹ̀tù ọmọ mi, bàbá tún bẹ́ẹ̀ mi òdì gbàgbọ́n, ètò bẹ́ẹ̀ mọ́jú lẹ́yìn mi, àlù ọmọ mi. Fátímà ta òdì gbàgbọ́n, àyíṣàkù ọmọ mi, Muhammadu ẹ̀ẹ́dẹ́yìn tó kùtù mẹ́nu ọmọ mi. Abdullahi Najibu mi.
ọmọ bá ṣẹ̀wọ̀n wò bàbá. tí àwọn náà fẹ́ sọ fún gbogbo jama ní ìṣẹ́jú méjì Khalifa wa Isa Al-Barawi wọ́n ní kí àwọn náà ṣe ń ṣẹ́jú méjì nítorí Ọlọ́run ọjọ́ ló lọ láàbí ṣe ń ṣẹ́jú báyìí gbogbo ẹni tó bá sì kù lẹ́yìn tí àgbà wa Al-Amani Al-Barawi Sheikh Isa Khalifa wọ́n sọ ní ìrọ̀lẹ́ báyìí bá tún wà náà bí ò bá wá sí kí ìwọ́n náà tẹ̀ وجهد ونيل العلماء إسلام سلها فينا الخطا كبرني وكما ذنبه صدق الله متكلفا أين يحيانا أفينا بكم كبساطا وأنا لست أدري قبل يا أنما يدفن الكوكب يوما في الثرى يدفن الكوكب يوما في الهواء ما لنا يسكت منا أبدا أمسكنا يا صلاتنا ما لي داركم يا صلاتنا ما لي داركم تكفي عن جانبي الكهرباء تكفي عن جانبي الكهرباء الزكون يا وقد يوضع به قدر الله أعدى منه ببراء كله كعبة وإذا قرد من كان الخلد ولم يكن اليدا ذاك مكتور المنايا مدرك ستروا يوما عتابا متزا سلبوا أفوانا بسمتها وأهلوا أزلكيانا الجفاء كنت أعرف بني كالسودا يا بني يا لكم نفسي عسى أن يراكم في الفريق سوادا أن يراكم في الفريق سوادا بقيتي عيشتكم من بعده في يمين الله في يمين الله غير الرحمن في يمين الله غير الرحمن والسلام عليكم. adúpẹ́ fún àlùfáà wa Al-Khalifa ọlọ́run jẹ́ bí àlàáfíà àwọn ogun àlùfáà wa Tẹ̀fútù tíra tí wọ́n ń pín fún àwọn èèyàn yìí ìtẹ̀yẹ̀ bá ti tẹ̀ gbogbo kálukú ti rí tẹ́lẹ̀ àlùfáà wa Tẹ̀fútù Sheikh Lukman Tẹ̀fútù wọ́n ní níṣẹ́jú mẹ́ta èyí tó bá ṣe kókó ní abala àwọn tíra náà wọ́n kà sọmaláìsì rẹ̀ man huwa Sheikh Yahya àlùfáà wa Sheikh Lukman. بشر من قبلك الخلق أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. الله مولانا محمد يا صلاتي ومحمد بن محمد كوفسا orúkọ bàbá wa ni Muhammad bàbá àmẹ́yìí tó gbajúmọ̀ tí gbogbo ayé mọ̀ wọ́n ni Yahya Salati kalima Yahya kalimatun nufawiyyatun asala lẹ́yìn tí ìdílé tá a ti bí bàbá wa ìtumọ̀ tí wọ́n ń pè ní Yahya òun ni as-Sayyidul Akram lẹ́yìn tí wọ́n máa fi ṣàpọ́nlé àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ń bẹnu ilé pápá láti má máa fi lákòó máa àgbàlagbà lórí. kálímà yìí ló padà wá tó kọ bàbá tí gbogbo ayé mọ̀ tó fi wá ń pè wọ́n ní Yahya Salati amórúkọ bàbá wa Muhammad bun Muhammad Hashim bun Muhammad bàbá bun Abdulsalam Kofasa. akọba wa Sheikh Yahya Salati ní ọdún 1960. bàbá wa wọ́n ṣẹ̀mí lábẹ́ bàbá wa àgbà lókè lọ́hùn
Sheikh Isa bàbá ọ̀tẹ́ tí wọ́n tẹ̀lé bàbá wa Salati bọ́lọ̀ fún kò wọ́n sọ̀rọ̀. Àkọ́tọ́dún 1966 Maulana Sheikh Yahya Salati wọ́n padà sábẹ́ títọ́ bàbá wa Sheikh Isa bàbá ọ̀tẹ́ nílọrin. Bàbá wa Sheikh Isa bàbá ọ̀tẹ́ àwọn ni wọ́n wá fi wọ́n sí Maktab Sheikh Muhammad Bukhari tí wọ́n sì kẹ́kọ̀ọ́ Al-Qur'ani yanjú nínú ilé náà. Bàbá wa Sheikh Muhammad Bukhari wọ́n jẹ́ akhu shaqiq fún bàbá wa Sheikh Muhammad Hashim Salati. Bá wọn parí ẹ̀kọ́ Al-Qur'ani, bàbá Sheikh Yahya Salati wọ́n sì kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní Marhala Ibtidaiya lẹ́yìn tí wọ́n jáde ní ọdún 1976. Ní ọdún yìí òun náà ni bàbá ni wọ́n bára wọn lẹ́kọ̀ọ́ láti lọ dàpọ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ bàbá wa Sheikh Adam Abdullahi Ìlọrin. Òun Markaz ní 1976 wọ́n sì jáde ń bẹ̀ ní Marhala Al-Idadiyya wa Tawjihiyya ní ọdún 1983. Bàbá wa mísọ́nà ní Fàdèyí wọ́n bẹ bẹ́ẹ̀ ní Ansarudeen láti ọdún 1985 tí tó bí dé 2012. Bàbá wa fẹ́ àwọn wọ́n sì bímọ ọlọ́kùn wọn láwọn ọmọ tó pọ̀ lọ́kùnrin àti lóbìnrin. Wọ́n bẹ̀rẹ̀ ṣe dáwà nígbà tó já sí pé àbímọ ni wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ náà, wọ́n gbé iṣẹ́ náà, wọ́n gbé èrò, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jẹ. Lẹ́yìn tó bẹ̀rẹ̀ láti bí ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìmáàmù Ratib tọ́fún bá bẹ̀rẹ̀ sí nípa wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ Ansarudeen títí fá tí iṣẹ́ dáwà yìí fi wá lágbára débi wípé àbí kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀ tí wọ́n sì ń jíṣẹ́ náà káàkiri gbogbo ayé. Bàbá Muhammad Yahya Salati wọ́n ṣe tírà tó pọ̀ nínú ìtajà tí wọ́n tó lágbára jù òun náà ní ilé kéwú tí wọ́n dálẹ̀ Markazu Sa'adata Hashim ní airport ní ọdún 2017. ní Du'a al-Mustajab Diwanu Sheikh Yahya Salati qad balagta al-minbari manzumat al-alfiyya ala adwa'i falsafati yunaniyya wal islamiyya شروط كتب البنديل مع المشاركة بالشيخ عبد الله المقدم جداول قانون الفكر في المنطق الأهاجي الصوفية في شرح قصيدة الجوزاوية السمانية كتاب الصلوات والدعوات وبولي إن ترى تبقى بطي لجايوان àwọn tí wọ́n bẹ́lẹ̀ kò lóòkà àmọ́ nínú ẹgbẹ́ تنوير العقول إلى فهم علم الأصول سعادة النطق بأدلة القرآن في علم المنطق wọ́n sọ àwọn tírà tó pọ̀. Bàbá Sheikh Yahya Salati nígbà tó lọ ṣe tán tó fẹ́ pè wọ́n sọ́dọ̀. Bàbá wa wọ́n lọ sọ́sìpítù fúnra wọn ní Benin Republic. Ibẹ̀ lọ́sìpítù tí wọ́n ń lọ wà. Gẹ́gẹ́ bá a sì ti mọ̀ wípé lígbọ́n franca wọn lọ́hùn French ni bàbá ò sì gbọ́ French. Bàbá Sheikh Yahya Salati ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn náà lọ́mọ àyá lẹ́bí lára òun náà bàbá Zainul Qadiriyya. Zainu wọn bá bàbá Zainul Qadiriyya sọ̀rọ̀ nípa ẹ̀sọ́ fún bàbá náà wípé kìnìún náà lágbára. Zainu ọmọ bí wọ́n ti wí fún bàbá wa Mọ̀lánà Amiru Jaysh wọ́n wá gbọ́ yé lójú wọn. Wọ́n ní ẹ sọ fún dókítọ̀ kí ni tí ń wí. Mo ti palẹ̀ mọ́ ẹṣẹ́ mi tán. Mo ì ti bọ́ lọ́hùn sọ̀rọ̀. Ìtọ́nà ń bá dá lẹ́jọ́ ní kó gbé jáde kó jẹ́ ń gbọ́. Bàbá wa ló fẹsẹ̀ ara wọn rìn lọ. Wọ́n lásìdẹ́ǹtì. Nǹkan kò sí wọn. Àwọn ni wọ́n lọ fúnra wọn láti lọ ṣe àlùfáàsù TB gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ láti máa lọ ṣe àyẹ̀wò ara. Àwọn ajá wọn mọ̀ pé kò sí kankan ẹ ṣe wàhálà púpọ̀ ní Ramadan. Kódà tá a bá mọ̀ ní àníjẹ́ ìgbàwé Ramadan. Bàbá ní báríkà mi tọ́lọ́mù ò jẹ́ ẹ̀mọ̀ nítorí kí èmi gbọ́dọ̀ pé ìgbésí Ramadan lọ gbọ́ lọ́pọ̀ tó mi. Bàbá wa wá wọ hospital lọ́jọ́ Monday lẹ́sìn ara wọn fúnra wọn. Ẹni
ẹni ó gbé wọn kó Nàìjíríà òun yà ní Muhammad Musa Salati wọ́n wá sọ fún mi pé máa lọlé mo bẹ̀ ọ́n sẹ́ni dẹ́ ẹ̀rọ lọ́ọ́ sí nǹkan kan ò ní í ṣe mí sábà lọlé bàbá tó fún wọn ló mọ́tò bàbá wa sọ fún Musa wípé lọlé máa mójútó lé o ẹ sì máa mójútó lé kò sí gàgà àti bàbá yẹjú Musa sẹ́yìn ọ̀rọ̀ tí mẹ́ta bá mọ̀ lára ṣé Salati sọ gbọ́dọ̀ yìí ọlọ́run mú àdánwò kan wá bá wọn ọ̀kan nú àwọn mùrídìí wọn Khalifa Muhyiddin ọlọ́run pè sọ́dọ̀ tí ọjọ́ ká tó bẹ̀rẹ̀ Ramadan mo máa ọlọ́run tún máa dáwọ́ mi wá bá wa lólúmọ mo wá pè wọ́n náà ẹ̀ mo wá kí wọn wọ́n ní tẹ̀kú tó wọlé yìí yàtọ̀ kí ló dé tó bá ẹgbẹ́ yìí tó ṣẹlẹ̀ ni mo ti lọ sí umrah mo ti lọ sọ fọlọ́run ọlọ́run ò ní fa burú ṣe kankan nù yín mọ́ mo ti sọ fọlọ́run pé kàkàkà burú ó ṣe yín mo fara mọ́ ọlọ́run fi kàn sí mi wọ́n á sọ fún bàbá wa pé ọlọ́run ò ní jẹ́ nǹkan tó ṣe yín aṣáájú ni aṣọ́lọ́run ò ní gbà yín bàbá Sheikh Yahya Salati ọlọ́run bá pè wọ́n sọ́dọ̀ nídàájí lọ́jọ́ Àlàmísì tí wọ́n sì bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́nu ìkẹ́ bàbá yìí ò ní kankan míì tí wọ́n fojú ayé wọn ṣe ó dàbí èèyàn mọ́ a ní ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ mi dàrú kò sì ní tọwọ́ mi dàrú débi lọ́ba àwọn tó ní mí ọlọ́run iṣẹ́ tí bàbá yìí wá gbélé wá pọ̀ tá a mọ bá a ti fẹ́ ṣe torí ń dẹ́rù bà wá ọlọ́run wọlé akówọlé ò dàtà àwọn àtànánù lọ́wọ́ tiwọn má dà tiwọn náà nù lẹ́yìn wọn subhana rabbika. إذا كنت في حاجة مرسلة ọ̀jọ̀gbọ́n nìyẹn rẹ yóò sì ní dààmú ẹ̀ wọ́n bá fẹ́ òbítìrà yìí ti pọ̀ tó lọ́wọ́ wọn wọ́n fẹ́ lo gbogbo ọjọ́ tí ó bọ̀ sábùkù wọ́n ti wá ka bírífù yìí. pẹ̀lú àṣẹ bàbá ìmáàmù àgbà bàbá ìmáàmù Mẹ́lẹ́ bàbá ìmáàmù Gàmbàrí bàbá Ajánẹ́sì àti gbogbo àwọn àfà iná àtọ́ iná kà tí a máa ń ṣe fún àwọn àbọ̀kádàmù àgbà bá a ti pọ̀ tó yìí wọ́n ní a ṣe é bá a bá ti bẹ̀rẹ̀ àlékún àlàáfíà àti okun ara. إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم. آمين متى متى. آمين 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 يا الله. gbogbo àwọn tí a ké ọwọ́ sàn náà ní ẹ̀sán olórí yóò sì gbàdúrà gbogbo wa náà kí á farabalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين وليعلمن الكاذبين من المؤمنين رجال من المؤمنين الرجال صدقوا ما عاهدوا الله عليهم فمنهم ما قضى نحبه ومنهم من ينتظر وما lọ́dọ̀ àwọn àfà bàbá ìmáàmù Mẹ́lẹ́ wọ́n sì lọ́wọ́ ọjọ́ ọ̀rọ̀. gbogbo àwọn tí a gbà yọ̀dá lọ́dọ̀ wọn gbogbo wọn ló kún yà yìí ọlọ́mọ iye yín ẹlòmíì òwe wà ní owó jẹ sínú gbogbo yín àtọ̀rọ̀ yọ̀dá lọ́wọ́ yín. àdẹ́nìkan sí gbogbo ohun tí a bá sọ níyìn bàbá imam kọlọ̀kọlà wà ń bẹ̀. àmín. tí ọba máa sọ yóò di kìláàmù tọ́ba tó kọ́ kìláàmù yóò tún di kùláàmù
gbogbo ọ̀sẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta ní máa gbé lára ọ̀rọ̀ bí ọba lọ́la. ẹni tí ó ṣíwọ́ sẹ́yìn gbogbo ilé ẹlòmíì ọgbà tíra àbá ìmáàmù yọ lọ jù ú lé ni ẹjẹ àwọn tí wọ́n ní tíra ni kí wọ́n gbà wáàzí ti ṣeré mi gbogbo tí wọ́n kọ kalẹ̀ ní ìwé ọkàn já tẹ́lẹ̀ mọ́ ní wọn ò ní gbẹ̀yìn. Allah tẹ́lẹ̀ àwọn àlùmísìkínú billah àwọn àmùkádàmù àgbà ní sáwọn ó sì lè wáyà yín báyìí. tọ́ náà wá tálà kàdìkú ká sẹ́ríkì wọn lọ bá kó o sunkún wọn jọba lẹ́yìn ẹnu tiẹ̀ ni pé kọ́nà òun ò fèrèjì bí ó sì fèrèjì kí wọ́n máa ṣera wọn ní wọ́n bá ti ṣera wọn. àmọ́ ẹni tó lọ yìí yá Shamsal Mahamidi. ń bọ̀ àbáwá imam ẹnu tá a mọ̀ níyà yín nínú ilé yìí súnmọ́ ètò sojú wa. bàbá wa imam mọ̀lẹ́ ló ní wọ́n máa ké fọ́sáyà kígbà. bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí àwọn ní ká máa fi iná kàfé ìlẹ́gà alimusitasiin mẹ́ta náà ìmáàmù mọ̀lẹ́ wa dé ládé wọ́n ní ká máa fi fọ̀sáyà kí ká ọmọ náà ó wà sẹ́mi ò lànà. a ní ọ̀lẹ́ni tí ń retí kó olùdè. àfi tí ọba dá fún ọ nìkan ló kù. ọba dá lókù. àbá kó a ti tẹ̀lé irọ́ gbá a máa gbàgbọ́ra ọba ìjọba a sì máa rẹ̀ ní irọ́ ni. òdodo ọ̀rọ̀ máa kọ̀rọ̀ ní. ní sẹ́yìn bá wo àwọn tíra kan yóò bá tí a ń bàlí ìmáàmù Hanbala yóò bá tó jòkó ní 40 ọdún 40 years. náà ní bẹ́ẹ̀ náà fún sáàbì kọ́ lọ́mọ yòókù. sáàbì yìí ní ń lò ta lọ́wọ́ ń gbà náà àǹbàlí wá jòkó nu ilé ara títí ẹ̀ ni wọ́n ń ṣàdúrà fún 40 ọdún pé kí ojú sáàsì lọ́mọ ojú sáàbì yìí kọ́mọ wálẹ̀. ọmọ wa ń bí ọmọ àǹbàlí wa ń bí igbe òun tiẹ̀ ti dé. èyí ṣe tẹ́ ń tọ́ fún sáàbì yìí tó báyìí. wọ́n ní kó wá ka ṣẹ́mùsì fi dùn ní. wọ́n ka ṣàmúṣe fi dùn nìyẹn. láti jòkó yìí bẹ́ẹ̀ ọba sọ̀rọ̀ àpá mi lè tẹ̀lé mi. a sì jòkó tira wa báyìí. sáàbì yìí tó ń fi ṣàdúrà fún ni wọ́n ka ṣàmúṣe fi dùn nìyẹn. ó ní sáàbì yìí wà ní gbágbá ó ní wọ́n ka ṣẹ́mùsì fi. ọmọ àwọn ní òye o. ó ní òye o bí ọba yé o ọlọ́jọ́ àlàáfíà. fi jẹ́sẹ̀ ní mọ̀rí. ẹni tó sáré mú lálàáfíà wá sọ̀kalẹ̀ sáré á onímọ̀ ṣe lọ. kò sí tọ́lọ́ rẹ̀ kò sí tọ́lọ́ ọmọ rẹ̀ tí àbá àti ń lò ta lọ́wọ́ lọ́sàdúrà fún. ẹ wo bó ti ṣe jèrè iṣẹ́ tiẹ̀ àbá àwọn nínú wa ní ètò ìjòkó lógún ṣẹ́jú pé náà méje lámà yóò sùn. àbí wọn ti ń wádìí wọn kálukú. ẹni àbáwá ìmọ̀ ìgbà tí ànábì wa láàrin sálọ́mà. láti rúbíà pé Bashir Ahmad Abuni Ambali bil Jannati. máa lọ sọ fún àbàlí pé ọlọ́run ti sọ dẹ̀yìn àdìjẹ́nà. kọ̀ọ̀rọ̀ ń tẹ́ sí Ambali direct ọ̀rọ̀ ń tẹ́ sí sáfì yìí ni pé lè bá fún Ambali ní ìrògbé ọ̀dọ́ máa jẹ́ nẹ̀. sábì wa mú ọ̀kan nù ọmọ kéwù tó jiná ọwọ́ anìkọ́lọ̀ bá òun sọ fún Ambali pé mo lálára nẹ́bí ọlọ́dọ̀ máa jẹ́ nẹ̀. ìfọ̀ wa bí wá sí bàbá wa ìmáàmù nígbà tó jíṣẹ́ fún sábì yìí náà àbábàdí náà ọba dìde wọlé kó ló ṣe dúkú sí kó lè yóò ṣe dúkú sí ìgbọ́ ọ̀dọ́ máa dìjẹ́ náà. Ambali dìde wọlé. ó lè ti wọlé lọ ọba wọlé lọ nígbà tí ó wọlé ẹ̀wù tí ń bẹ lọ́rùn rẹ̀
ọwọ́ àpọ̀ ọwọ́ àkà fọmọkéwù ọmọ tí wọ́n rán wá ìgbà tó kú sí. kú sí ọdọọdọ sábì òhùnmọlọ ayé mọtò. aṣọ ọkùnrin wúlá. bàbá wa jùdọ́bà náà bàbá wa ìmọ̀mù tó fi sàwọn sá kì í ṣe kéwù nìkan. gbogbo ẹni bá ń ga àbá. bọ́ bá rí bá lọ gbé pókìtì wa. ìwọ lè gbé pókìtì wá. ọwọ́ àjò aṣọ. ẹ bomi sí. ọwọ́ àjò sínú. ó ju aṣọ sínú omi. ọwọ́ àgbo sáfì ìbámu. ìwọ máa gbá sọ lọ. ọwọ́ amú omi òfin fẹ́ rárá. ó ní bá ń bà lé òtì sí wọ àjẹ́nà tó oògùn rẹ̀ ọwọ́ àwọ̀ náà. aṣọ ọkùnrin wúlá. bìlí fọdílì mi ni wù. mọ́sà àwòrán láàyò ní àkú. bàbá dáadáa afa àwa sàlátì nìkan ti tó. níyà yìí tẹ́yìn mọ̀. àwọn ẹlẹ́ẹ̀kẹfà afa àtọ́gba àlùfáà nìkan. ìjọ wòlímọ̀. nígbà wòlímọ̀ mi níjọ láì discuss wọn bàjẹ́. lẹ́nu yìí. bàbá àti àlìkárí náà bàbá lọ́gbà sí kejì tẹ́sẹ̀ rẹ̀ bá ti tọ̀ àbí kí wọ́n lọ kàn kí wọ́n tábà fún kótó kù. lónìí ní ikú nàìjásà. níbi tí ẹ̀mí ọ̀hún ní wí kankan ní ìṣe ń wé yìí lọ gbogbo ẹ̀dọ́ ẹ̀ka rí bá yín lẹ́kùn yìí. wàláhì. àmọ́ wàláhì tàláhì ẹni tí ó jẹ́ èèyàn tí mo ní bù ó sí. sẹ́mi mo wí ni ṣé ó dàrú nínú ti local government tá a kéwù àṣojú. fàáwà aláwùdáhù ṣàìdó. wọ́n bu àwọn àkànní wọ́n ń jó pé àmìlú jésù. kún lè ṣáàmì tí nàbìlẹ̀ àbíkú. bọ́ọ̀ mi ò wí yún. tọ̀. wọ́n ń jó kó. sílẹ̀ kan ò sì ju àlùkùránì lọ́mọ táyé òfin parí. tá a tún dóhùn kò sí ìdí òtò. àmìlú jésù àlùkùránì ló dì mọ́ ti jáde láti. ṣàmùsàl mahamidi. bí wọn ọba bú yàn lẹ́yìn kò ní jẹ́ yẹn wájú ọlọ́run. yá ṣàmùsàl mahamidi. gbogbo tí ń jẹ́ràn alihamudulilayi adúpẹ́ ọlọ́run kò sí ara àmìlú jésù. ìbúta àmì. ó kú láàrin wa tẹ́lẹ̀ kún lágbára gbé padà. wàhálà fúta ìbùkáhà ìkúlì náà. wà á dáfítàlì bukáhà lìkúlì náà. gbogbo ẹni ọmọ ẹkọ so ọ̀fẹ́ kún kẹ́kọ̀ọ́ wá bí ọmọ asokún mi ti. wàyà àìrànrìjálì bìlà àìláàbí. nínú àwọn àìkò fún bàbá mi rìjẹ́ìsì ọ̀tẹ́ ni wọ́n tún wọlé bọ̀ wáyé tí wọ́n ní ká sọ ní bí wọ́n ṣe súnmọ́ra àwọn tó àbí ti bàbá wa al-miskinu billah àbí ti bàbá wa mùkẹ́tà. wọ́n bá àwọn ọ̀dọ́ àwọn yóò sì sọ yóò sì rí náà. wọ́n máa ṣe gírí máa ń ká yìí. kàkẹ́ wa kàbí wa kàí kà máa dẹ̀ wá. kéwà òun dàla rẹ̀. alábùtà lìbùká ọ̀fẹ́ kún lẹ̀ bí a máa sọ. lìkúlì ní ẹ̀yìn ọba mẹ́kún sọ ni o. wọ̀yá kíra ìjálì bìlà àfìláàfì. ayira ìdíjà yìí bìlà ẹni kún ọgbọ́dọ̀ tako wípé kò sí inú èèyàn kò sólúwa rẹ̀ tó lè wípé kò sí inú èèyàn. wọ̀kùdíwọ̀tà náà bìlà àdínà nìsàín. wàláì òun ni kálukú bọ́ bá jòkó bí wà sí wọn bá wá fún mi lábọ̀ ní kí ètò ọ̀sọ̀ mi inú mi á dùn. òré náà dé àwọn àgbàlagbà. wọ̀kúńtà lìlìmọ̀tárì mi khayra àwọnì. wọ́n ta lílé makari mi hayira àwọn. àwọnì. ìwọ lọ́rùn rẹ̀ ìwẹ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ táwọn èèyàn fi di pé ó dá kí ọmọ pápá yìí. gbogbo ẹni tẹ́ ń rìn tí ọlọ́wọ́ kíyà ọ̀hún mọ́ tọ́lọ́wọ́ ògbólẹ̀ fún bàbá ọmọ ogun tó lọ. àwárí tíra tó ní atólẹ̀ ẹni tí ó bá gbé ìtò ní amọ̀kànlẹ̀ wa ọwá
وبالخيرات كنت خير داعي. kẹ́bí ọmọ ìjà òun lè lè yìí lọ́dọ̀ Ọlọ́run. يا أمير الجيش àmìlà lè jẹ bó ti mọ ní tiẹ̀ ni. كرم تهجر. pẹ̀lú mo dàgbà yìí gbogbo tí ń sẹ̀mí lè sàlátì lónìí ọ̀dà pàdé ilẹ̀ fún wọn láyé. وميتا àwọn ńláńlá tí wọ́n ti kú kó tó ká pàdé bá wọn. وستهري دولة. wọ́n ti sábà tẹ̀lé kúdà ọwọ́ agbé títóbi ilé wa ní ọwọ́ agbé jáde sáyé. وسرت سلطان أحياء وأموات. níta sọ̀rọ̀ náà ayá ìwọ̀n àmọ́ àtàwọn òkú àtàwọn tí ń bẹ wá kálukú ló gbogbo fún pé ọmọ ni ó. على الصلاة pé kò fi ẹ̀yin rárá ilé sàlátì wa. توحدوا ẹ dàpọ̀ ẹ fẹ́ràn ara yín. واحتسبوا بأمر واحد. ẹ mú iṣẹ́ ọlọ́run táwọn bàbá mú lọ́wọ́ ẹ mú un lọ́wọ́ ẹ má jà bọ́. bí bàbá bá débi parí nìyí èmi àti gbòló bàbá kòló ní ọlọ́run bá kòló. kú oore rẹ̀ tó bá débẹ̀ o bí bàbá máa ń ṣe olùlọ ẹsẹ̀ dènù. bàbá sàláàtì àgbà. ìmọ̀lẹ́dẹ́ yìí ẹ̀rì wò alágbẹ̀dẹ ẹnu yín ẹ̀ níláárí onímọ̀tò yín ẹ̀ níláárí oníkọ̀ǹpọ̀lì ẹ̀ tọ́lá àbọ̀ gbọ́ Yorùbá dáadáa wọ́n mọ̀ wá sọ ọ́ lọ wọ́n mọ̀ wá kà á lọ. سبحانك رب العزة عما يصفون بصفته وختم الله جلاله الله جل جلاله. ẹ dákun tó Ọlọ́run ẹ fọwọ́ mú àwọn ọmọ rẹ̀ ẹ fọwọ́ mú wọn ẹ fọwọ́ mú wọn ẹ má jẹ́ àná ní ọwọ́ ọ bá sẹ́yìn ẹ mójú kò ń bẹ ẹ kọ́ ọmọ rẹ̀ mara ẹ tọ́jú ọmọ rẹ̀ máa ń yà kábílù lòmọ́rí kúdùmọ̀hó wọ̀yútùmọ̀hó ìsà àdàbà àbúwà àlò wọ̀dí bí bàbá ọmọ bí àtìyá kò pé kọ́nà ọmọ jẹ ọmọ níyà. káwọn méjèèjì ó lè kẹ́nu ọkọ̀ kó wọ́n lọ pé kọ́ máa dàbọ̀ gbogbo ọmọ rẹ̀ ọlọ́wọ́ jọ dà gbogbo ọmọ tí wọ́n dá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò gbogbo ọlọ́wọ́ jọ dà ọ̀rọ̀ kẹta. ọ̀kan náà àwọn ẹni Ọlọ́run. ó níbi ìdádúkà. قدموها على كل بلدة. على كل بلدة وجارك قدموا على كل جات. bí wọn ò lówó ládùúgbò yín àdúgbò rẹ ni ọmọ kílímù. jẹ́wọ́. ìmọ̀ àdúgbò. an kafa aljanna laso an rasa mai tsaye. ga gida hausa an kafa dubu kowa na waso su. wọ́n dé aljanna kalẹ̀ 10 náírà àwọn èèyàn họ. ààrẹ èèyàn náà wọn fẹ́ rà á mọ́. alẹ́ rí lè kéwù. àmọ́ ga gida hausa an kafa dubu kowa na waso su. wọ́n wá lé ilé náà kalẹ̀ 10 mílíọ̀n kálukú sí èmi ò tí ì rí èmi ò tí ì rí èmi ò tí ì rí. àdìtú ni. àdìtú. jẹ́ kí ó mú náà. ẹ bẹ̀rù Ọlọ́run. túbú aláàkúrẹ́ àníyàn. ẹ bẹ̀rù Ọlọ́run. lisanu fasih alimuribu fi kalami ọ̀yà lẹ́yìntàhù fi asiri kayfa yusabbi. Allah. ọmọ ya ń bá olù ìhìlábù. ìyàwó dẹ́kun tùkà. ọmọ ẹlẹ́rù sàtẹ́kíwá lisanu ni mú àjàmí. ọmọ ẹgbẹ́rún sàtẹ́kíwá lisanu ni mú àjàmí. ọlọ́gbẹ́ iná láwù. tí pèké wù tiẹ̀ bẹ́ẹ̀. iná láwù ni ọwọ́ abẹ́rù ọlọ́dún iná láwù. olóògbàdùn ọ̀rọ̀. ẹ dákun ẹ má sọ̀lú yìí ní ìlú òhòhò ẹ má sọ̀lú yìí ní ìlú òhòhò àwọn tí wọ́n ṣe nǹkan wọn ti ṣètò ara wọn lọ. ẹ dákun bí ti wí mọ́nu ẹ dákun ẹ tó dákun ẹ báyọ̀ náà gbogbo ẹni tí ń bá bá àwọn yìí kò sí tó lè pẹ́ kí àwọn ará mi ọmọdé náà. ọmọ náà. túmọ̀lá kùrìánì náà. ẹ tẹ̀lé amadu kurani bẹ́ẹ̀ni ọba gbogbo ẹni tí o sáré kurani wò yóò sì ṣe. lọ́tàrí tí ń ànúṣù àti ọlọ́dún ti kéwú bí di kéwú. ojú ọ̀nà mẹ́rìndínlógún. ti kéwú bí di kéwú tí bí jòkó lára ẹni tó ké. gbogbo ojú ọ̀nà mẹ́rìndínlógún tó ọba mọ̀ àtọ̀tọ̀ ẹ̀tọ́ ti Ọlọ́run
tó ọ̀bá rántí Al-Qur'ani kọ́ wálé. látàrí tí ó àníṣù àti ilé àwòládì. ọmọ mi lọ ilé kéwú ẹ má kọ̀ọ̀rán táìmù tá a wáyé o. kọ̀ọ̀rán. ẹ gbé kalẹ̀ ẹ ṣe wá sínú má fi kéwú rẹ̀ gbẹ́ nìkan. torí ọlọ́run. má fi kálámù rẹ̀ gbẹ́ nìkan. nana hàtó wọlé ayé mi hàtó. báwa ti mobile bá ń ṣe ẹ dá ma yín ó sọ̀rọ̀ lónìí. وبين وقتنا ọjọ́ ayé kọ́lẹ̀ ọjà pọ̀pọ̀lọ̀ nínú kó àfẹ́ ìgbẹ́ rẹ̀ nítorí eléyìí kó wọ́n jókòó jẹ́ bẹ́ẹ̀ bá jókòó jẹ́ fa ilé agboolé ilé ọlẹ̀ yóò sì lọ ọlẹ̀ bí gba wọn jọ náà nìyí. síbi fílẹ̀ olómi wọ́n ní fúnú mi darí mọ́. ọba rí pẹ́lẹ́ ìkéwù ju ọ lọ mọ́sẹ̀gírí máa ń káyì. síbi fílẹ̀ olómi. kó ń tọ́nà fún ọ kó o kékun. wọ́n ní fúnú ni. fanekọ. darí mọ́. wà á pẹ̀lú kóòrì wọ́ọ̀ rẹ̀ ní tí o kọ̀. àwọn agbẹnu ìka nítorí eléyìí owó jókòó jẹ ẹni tí yóò jókòó jẹ ọ bàrà rẹ ní láti àdáró wassalamu alaikum wa rahmatullahi. bàbá wa al-muqaddam al-akbar. orúkọ mi ni Alhaja Hafsat owó wá mi. mo ti jẹ́ ṣiṣẹ́ Sàláàtì bàbá Sàláàtì àgbà ẹ̀gbọ́n ni ẹ jẹ́ fún ọkọ mi lè já lókè so látòṣogbo lèmi ti wá torí ìyàwó wọn ni mo jẹ́ ń bí. bàbá wa Yáyá Sàláàtì mo mọ̀ rí nǹkan sọ́npa wọn púpọ̀ ní nǹkan bí oṣù mẹ́ta síbi tá a wà yìí tá a jọ pàdé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń jọ́ náà ní ọdẹ òmu ọ̀rọ̀ kú ni tó sì ń pa gbogbo wa lẹ́kọ́ tá a mọ̀ pé àsìkò wọn súnmọ́ kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn kọ́ bá wa gẹ̀ wọ́n kọ́ bá wa yáàfì wọn láti Ọ̀ṣun stéètì ni mo ti wá torí Ìlọrin bí lọ́kọ mi. ẹ̀mẹ́jà bá a débi láti lẹ́yìn ìlú ọlọ́run torí pé ọmọ wa lè jẹ́ bàbá kẹ́yìn tí ìṣẹ́pẹ̀ fọmọ tó bí kọ́mọ náà máa ń wọ ẹ̀pẹ̀ àmọ́ ń bà wá nú jẹ́. àwa rí àwọn tọ́píìkì tó ṣe ayé láǹfààní tí yóò sọ tó sì pọ̀ nù tí yẹn lè sọ. ìbẹ́nu Kùránì rẹ̀ pẹ̀tẹ́. ayé ọ̀kan lè ṣe wá sí wákàtí méjì jù bẹ́ẹ̀ lọ. àdìsí ayé ọ̀kan lè ṣe wá sí wákàtí méjì jù bẹ́ẹ̀ lọ. orí burúkú lè mú wa orí burúkú lè mú wa lóòótọ́. kéèyàn mẹja níbu àlẹ́ ádámùlà àrọ̀bì ó ràn ọ́ lọ́wọ́ lórí wá àṣìṣe ṣe ni. kò lè gbé òun lọ́wọ́ wá gbé ọ̀rọ̀ lé lórí. tọ́mọ wa fi kú àwọn oríire wa àwọn ìpìlẹ̀ wa àwọn tá a ní. tá a bú gbogbo tọ́lọ̀ mẹ́nu lọ́rẹ́ Sheikh Adam tán. kí ló kù níbi ìyà fún wa tọ́lọ́ fi ṣe wá rí. ẹ lọ kọ́ bí wọ́n ti ṣe wá sí bọ́lọ̀ bá yẹ bọ́ bá pè wá sí ọlọ́ọ̀ni tó sọ. àbákáwá débi wá sí ká máa gbọ́ àgbàlagbà wa. ọ̀rọ̀ tí ń bẹ láàrin wọn tí wọ́n bí ọ kó làwọn ẹbí bá fẹ́ lòmíì wọ́n ti ṣẹlẹ̀. wọ́n sì máa báwọn tí yẹn dún ara wọn. kò sẹ́ni kan tó ṣàṣọ́ọ́lẹ̀ fún wa pé ọ̀tá láàmà ṣe òkú tó kú. ẹ lọ jáwọ́ bẹ̀. ìgbà àwọn bàbá wa tá tí wọ́n wà nípò àgbà tí gbogbo wa náà sì mà bẹ́ẹ̀ ìgbà wọn nú díẹ̀. wọ́n sì sọ fún wa ní gbogbo ìgbà. lẹ́nu lọ́lọ́ yìí níbi wá sí tí wọ́n wá ṣe láàyè yìí. nígbà tí bàbá wa mẹ́rù jẹ́ ìṣìkí wọn lọ́dọ̀ Ọlọ́run. èébú ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ṣe kí ló dé? kí ló dé? tí jákèmá lè parí. sáà ní ìta léwu sí i láàánú ẹ̀. ẹlòmíì tó ń sọ mí lórí àwọn àgbàlagbà wa àníyí àyàfi pẹ̀lú wọn. ó ti tó ìtàwọn sọ yìí. bàbá ìmáàmù àgbà ohun wọn ni wọ́n fi ń sọ pẹ̀lú gbogbo àwọn àgbààgbà ìlú àti bàbá ìmáàmù gbàgbà yìí
ìdíwọ́ ni òjò wà bí. Ẹ̀jẹ̀ wá àwọn ọ̀rọ̀ tí ó tàyé tí ó tàwé èèyàn jì. Kìí ṣe pé ká máa kú àwọn ìpìlẹ̀ wa o. Èyí tí jáǹkì má lè ṣe kìí tẹ́lẹ̀ bí àwọn àgbàlagbà òkú ọ̀rọ̀ àwọn sọ yìí o. Kìí tẹ́lẹ̀ bí àwọn náà. Bẹ́ẹ̀ni kan nu wa náà, bàbá sípò padà. Kí ni wọ́n lọ wí bàbá àgbàlagbà? Ó ti tó o, ó ti tó o, ó ti tó o. Ẹ̀jẹ̀ wa nǹkan mi máa bí ṣe wá sí o. Ẹnìkan ò wọ nípa ọba ṣògbìyà àti kí ni tó wà láàrin wọn. Ẹnìkan ò yọ ọba fi wọ́n wéra wọn. Bàbá fi àwọn méjèèjì wéra wọn. Ẹnìkan ò wé ọ. Ọdún agbára rẹ lọ. Ìṣètò wa. Iṣẹ́ tí wọ́n máa bàbá wa ṣe àwọn ìjọba lónìí. Báwo sì ti máa sọ ní gbogbo àyíká kiri lónìí. Títí tọ́lá wọn fi jẹ́ oyè yìí. Wọ́n ní tó wà lónìí. Ibẹ̀ sí lọ́nà. Àtẹ̀lé wọn bá fún yín. Ó ṣe ìmọ̀nà tó péye fún gbogbo wa. Inú tá ń tọ́ lónìí. Ó ṣí ní tí ń yájú. Ọlọ́run láti jẹ́ káwa náà nísìnyí. Táwọn gbà wọn ló lè náwó níhìn. Kó náwó. Kó mi iṣẹ́ rẹ̀ tó o bá ń ṣe. Òkú kí orí ọ̀nà Ọlọ́run gbà lórí iṣẹ́ náà. Bọ́lọ̀ ń tẹ́wọ́ gbà á, ó sì yọnu sí. Èyí ò lè dẹ́rù báyẹn. Gbogbo alamọ̀jẹ́. Pàápàá àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ náà lójú àmì. Kìí ṣe sàtífíkẹ́ẹ̀tì tí gbogbo kálukú tí wọ́n ń gbà. Òkọ́ là ń sọ yìí. Amẹ́ka ń torí tọ́lọ́run. Ọlọ́run wá fi tiẹ̀ kún fún wa. Ó wá lálùbáríkà. Kálukú wá ní iṣẹ́ tọ́lọ́run fi ràn. Àbẹ́kẹ́ máa lọ báyìí. Torí náà, kádùgbò òun náà, a ṣe máa wà dúpẹ́. Èrò ọpẹ́ ó ṣe máa wá bà wá. Bẹ́ẹ̀ bá dúpẹ́, yóò gbà tuntun lọ́dọ̀ Ọlọ́run ni. Ìlú Ọlọ́run á dúpẹ́ fún ọ. Fún gbèsè ayé rere, tí ṣẹ̀ṣẹ̀ Yahya Amiru Jaishi lò lọ́jọ́ ayé wọn tó ti mọ̀ òun náà. Wọ́n wá lókìkí, wọ́n fi ṣètò Ọlọ́run. Ọlọ́run bá yá fi wọn. Ọlọ́run jẹ́ owó kò yọnu rẹ̀. Alhamdulillahi yẹ́mi rabbil alamin nígbà mẹ́ta. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ìtí ó jẹ́ gbogbo fìdáwù ní ẹwà yìí. Eléyìí tí àwọn àlùfáà wa ń pè fún wa. Ipò ní baqiyatu salihat. Qulu subhanallah walhamdulillah wa la ilaha illallah wa la ilaha illallah Allahu akbar walhamdulillah wa la ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah la ilaha illallah wallahu akbar. Àmín wa mẹ́ta. Amina. Ya Allah. Bàbá wa Al-Khalifatul Khulafa fún gbogbo Qadiriyya lónìí. Aṣọ pé àdáàbà Allahu hayata bẹ̀ púpọ̀. Ànábì òṣìṣẹ́ jẹ́wọ́ pẹ̀lú wa. Jìbìrìlù kú ọlọ́dà ànábì nígbà tí wọ́n wá jíṣẹ́ fún.
àwọn sàhábà sì ti mọ̀ pé Jibrilu ti wà lọ́dọ̀ Ànábì àwọn náà fi ọwọ́ síbi tọ́wọ́ gbé àmọ́ bí Jibrilu bá ti lọ tán Ànábì ó ké sàhábà ni yóò yí ní padà sáwọn sàhábà ni àwọn náà ti mọ̀ Jibrilu ti lọ nù ni wọ́n fẹ́ gbọ́ tí Jibrilu wí Ànábì ẹ̀ṣẹ̀ kìtìmánù báwọn sàhábà rẹ̀. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọba Aminu Jesse àfáà dáadáa ni oníwàásí àgbáyé ni tó sì máa ń pèyàn sójú ọ̀nà tọ́lọ́run àtànábì wa Muhammad tí yóò fẹ́ jẹ́ kéèyàn ó ṣìnà gbogbo wáàsí tán dẹ̀ ṣe ní gbogbo náà Ramadan wáàsí péyàn ó ṣe dáadáa àti padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba kéèyàn oníwà dáadáa. Ọlọ́run bá wa kẹ́ bàbá kọ́ tẹ́ wọn sáré fẹ́rẹ̀ kó sì mọ́ fìyà sáré jẹ wọn kọ́ wá bá wa kẹ́ gbogbo àwọn ọmọ wọn náà kó dúró tì wọ́n kọ́lọ́ máa banulẹ̀ sàláàtì jẹ́ kọ́lọ́ ń jẹ́ kí ẹ̀mí àwọn àfáà tó kú mẹ́ kó jẹ́ kẹ́mi wọn ogun àti gbogbo àwa tá a wá náà kọ́lọ́ má jà rí ikú sàsìn. yọba gẹ̀ wọ́n yọba jíǹkì lára wọn ilé sàláàtì ò ní dàrú o àní kò ní ṣekú wọn lákùúfà yọ jẹ́ mi wọn àwọn tó kú ọmọ gùn yọ jẹ́ mi wọn ọmọ gùn o Ọlọ́run ní pa wọn kò ní pa wọn kékeré mọ́ o torí ń bà wá nínú jẹ́ látòrí sásìlì Abdullahi Salati tó ederi Yaya Salati inú wa ò dùn síkú wọn kọ́lọ̀ ń bá wa kẹ́. Muhammad Isa Abubakar Salati ọlọmọsàbà kẹ́ bàbá wa wọn bá foríjì wọn barkola al-Qur'an wọlé àwọn ẹni Ọlọ́run Allahu yarhamhu Allahu. bàbá wa Amirul Jaysh rahimahullah kọ́lọ̀ ń bá kẹ́ wọn wọ́n jẹ́ aláàánú onínúure olùdẹ́bípọ̀ olùfẹ́ràn ọmọlàkejì oníwàásí àgbà nínú ilé Salati kọ́lọ́dà kan sábà kẹ́ wọn kọ́lọ́ bá mú ọjọ́ ìkọ́lọ́ bá mú dúró kọ́lọ́ jẹ́ ẹni tí ó kú kọ́lọ́ jẹ́ ó dàgbà kọ́lọ́ mọ̀ ṣe ní tẹ̀lé-tẹ̀lé gba ọmọ tí wọ́n filẹ̀ kọ́lọ́ bá tọ́jú wọn gbogbo ẹ̀mọ́ tí wọ́n filẹ̀ kọ́lọ́ bá mú wọn dúró ilé ìkéwú tí wọ́n filẹ̀ kọ́lọ́ jẹ́ ọmọ lòkè ọlọ́mọ jẹ́ owó ìfẹ́kọ̀ọ́lá ṣé ó Salati wájú Ọlọ́run lálá haúlà wàlá quwwata illa billah wọ́n á bẹ̀rẹ̀ láti rí wọn gbogbo àwọn tí wọ́n lè bá lọ́hùn àwọn bàbá wọn àwọn ẹ̀gbọ́n wọn àwọn ìyá wọn lọ́dà kan sábà kẹ́ gbogbo wọn pọ̀ lálá haúlà wàlá quwwata illa billah la bisimilayi kulu wọlọ fáwọn tí wọ́n ti lọ bisimilayi lílá gbogbo àwọn tí wọ́n filẹ̀ fàyàbalẹ̀ lọ́dà kan sábà sọ̀kalẹ̀ sílé Salati wọ́n sábà sọ̀kalẹ̀ sílé mẹ́rin kọ̀ọ̀kan wàlá bisimilayi rahmanir rahim kulu wọlọ ahad Allahu samad lam yalid walam yulad ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتامهم من جوع وآمنهم من خوف اللهم اغفر له وارحمه وتجاوز عن سيئاته اللهم اغفر له ولآبائه ولأمهاته وأصدقائه ومن كان له فضل عليه ومن عصانا بالدعاء ولمن عصيناه ولمن اندرج إليك بالوفاء من أهل طاعة المباركة وصلى الله على سيدنا خير خلقه محمد وآله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم. orúkọ mi Aminullah Ọládìméjì Salati tí mo jẹ́ kan nínú ọmọ bàbá Maulana
Sheikh Yahya Salati Amirul Jaysh, bàbá Maulana Amirul Jaysh. Iṣẹ́ tí wọ́n gbáyé ṣe, ó ti ṣàdúrà fún wọn. Gbogbo wàhálà wọn lórí ẹ̀sìn, ó ti ṣàdúrà fún wọn. Kọ́dà bí èèyàn kan bá ń sọ wípé bákan ni wọ́n rí lọ́dọ̀ òun, gbogbo ayé ó mọ̀ wípé wàhálà tí wọ́n ṣe, ó ti ṣàdúrà fún wọn. Torí pé ìkànnì àwọn àfa ó ní wa khayrun nas man taraka al-jawaba li'anna Sheikh Yahya taraka al-jawaba muqniya lis-sa'ilin wal-mas'ulun. Àdúrà wọn òun ni kọ́lọ̀ ń bá wa ṣàlékún kẹ́ wọn, kọ́lọ̀ ń bá wa ṣàlékún gẹ́ wọn, kọ́lọ̀ má ba ilé jẹ́ lẹ́yìn wọn. Gbogbo àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ kọ́lọ̀ má dàrú, pàápàá jùlọ Islam tí bàbá náà ń pèpè sí, kọ́lọ̀ má ba Islam jẹ́ lẹ́yìn wọn. Gbogbo àwa mùsùlùmí káàkiri ayé ọlọ́mọ bẹni kọ̀ọ̀kan wa náà jẹ́. La hawla wala quwwata illa billah. Ẹbí sẹ́lẹ̀tì ẹbí bàtà gbogbo yín ẹ̀mọ́jú sẹ́yìn mi. Àbígbàwé lọ́jọ́ tún lè wá. Tí mo tún lè rè pàdé ọmọ mi. Bí ọlá mi ọmọ mi. Láàdì mi ọmọ mi. Ádámù òbí bàtà. Àbí ẹ̀tù ọmọ mi. Bàbá Búdé mi òbí bàtà. Ètò tó ẹ̀mọ́jú sẹ́yìn mi. Àlù ọmọ mi. Fátímà ta ó di gbẹ́kọ̀. Àìsàkù ọmọ mi. Mọ̀nàdù ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀. Kùsùmẹ́lù ọmọ mi. Abdullahi Nàjíbù mi. Àbíkáyì ọmọ mi. Gbogbo yìí ẹ̀mọ́jú sẹ́yìn mi. Kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.